kú dédé àsìkò yìí o ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi ẹ kú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ yín. Àdùkẹ́ ọmọ abúlé yín náà ní lọ́sẹ̀ tó kọjá a fi òwe méjì síta fún àwa tí a bá gbà, ṣùgbọ́n ó dùn mí wípé bàbá mi Démọ́lá wọ́n gba ẹyọ̀kan nínú òwe náà, ìyá mi Abubakar àwọn náà gba ẹyọ̀kan nínú òwe náà. Fún délé yẹn má bínú ẹ nílé jẹ ẹ̀bùn wa o, ẹ gbọ́dọ̀ gba àwọn ìbéèrè wa tá a bá fi síta láti lè jẹ ẹ̀bùn nílé iṣẹ́ tí a lórí Àdùkẹ́ ọmọ abúlé yín. Ìbéèrè wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní kẹ́ bá wa parí òwe ó tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Òwe ni wọ́n máa pa òun ní pànìyàn. A ní bí a bá ń pilẹ̀ ọlà ẹ̀rín ni ọmọ aráyé ń fi ní rín. Bí a bá ń pilẹ̀ ọlà ẹ̀rín ni ọmọ aráyé ń fi ní rín. Òwe kejì, ohun tí ajá rí tó fi ń gbó kò tó eléyìí tí àgùntàn fi ń ṣe ìrànwọ́. Ohun tí ajá rí tó fi ń gbó kò tó eléyìí tí àgùntàn fi ń ṣe ìrànwọ́. Ìbéèrè wa ti tọ̀sẹ̀ yìí ni pé òwe kan àlọ́ kan a gbọ́dọ̀ gba méjèèjì ká lè jẹ̀bùn lé iṣẹ́ wa o. Òwe àkọ́kọ́ ni wípé ojú yíyá kọ́ kò jẹ́ kí àwòkó tóbi lẹ́yẹ. Ojú yíyá kò jẹ́ kí àwòkó kó tóbi lẹ́yẹ. Ojú yíyá kò jẹ́ kí àwòkó kó tóbi lẹ́yẹ. Ìbéèrè kejì ó ní àlọ́ o, àlọ́ o, àlọ́ o. Àgbààgbà méjì sùn àmọ́ orí a ò mọ̀dí. Àgbààgbà méjì sùn a ò mọ̀rí a ò mọ̀dí. Ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. A tún ti fi béèrè síta lọ́sẹ̀ yìí o lórí Àdùkẹ́ ọmọ abúlé yín. Mo máa ń sọ fún yín ẹ jẹ́ ká máa fi hàn sí pé èèyàn torí gbà téèyàn bá máa gbéṣe ènìyàn dé kó má bá wa lójijì kó má bá wa lẹ́jàfò nítorí èèyàn lèyìn ó máa jẹ́. Ire ayọ̀ àti àlàáfíà tá a fi pàdé lọ́sẹ̀ láti fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ kó má bá ọgbọ wa lọ báyìí.